tó bá fẹ́ dìbò kó lọ bá wọn ṣebí nu Nàìjíríà ẹ kó lọ Yorùbá land ló ṣe Nàìjíríà as far as we are concerned Yorùbá land Yorùbá nation ni ó ti dá dúró ìtẹ́mi kan fẹ́ sọ fún yín ní pé ìrìn táàrin yẹn àní dúró passport wa a máa gbé jáde mo máa gbé wá sí orí show brother mi White Lion. Mo fẹ́ kí ẹ jọ̀ọ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi dáadáa mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa mo máa ń sọ nǹkan kan all the time mo máa ń sọ wípé àní àsìkò but àwọn èèyàn kò yé wọn wọ́n kàn rò pé kí náà ń sọ òun ló fa nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀wọ̀ yìí o nǹkan tó dẹ̀ ṣe yẹn mo fẹ́ sọ fún wa mi ò dẹ́rù bẹ́ anybody wọ́n ní kí ló mú wa tá à ń pariwo wọ́n láwọn ò tí ì ṣe ara rárá à ń pariwo ipe àṣẹ àti ẹ̀sìn bẹ̀ ní àsìkò ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́ fún yín ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ fún yín láti bẹ̀rẹ̀ pàápàá jùlọ lórí ìbò tí wọ́n dì ṣẹ́rí ìgbà tí General Buhari máa di president àwọn èèyàn ẹ̀ lókè lọ́hùn àwọn Fúlàní àwọn kàbá àwọn pé wọ́n sọ fún wọn ní kó step down kó yan ọmọ kékeré tó bá fẹ́ pé kọ́mọ kékeré yẹn kó lọ dolórí ó wá sọ fún wọn pé òun ò gbà ó òun fúnra ra lòun máa lọ wípé nítorí òun ti wà lẹ́nu ẹ̀ láti jọ́ ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé òun ní májẹ̀mú lórí nǹkan táwọn fẹ́ ṣe lórílẹ̀‐èdè àpapọ̀ tó ń pè Nàìjíríà ó lòun máa lọ wọ́n bẹ̀ títí kò gbà Àtíkù wà ń bẹ̀ ń gbà yẹn ìyẹn náà contest Bukky Saraki wà ń bẹ̀ wọ́n fẹ́ lọ Tambua gbogbo wọn ètò ń dé fìlà pupa yẹn Kwangwazo ó wà ń bẹ̀ wọ́n máa sọ fún gbogbo wọn pé kàn juwọ́lẹ̀ fún Buhari ìyẹn ń ṣe níta o ẹ̀yin ni mo ń sọ yìí o mo ń sọ nǹkan tó wà lẹ́yìn fún yín ni nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní kó juwọ́lẹ̀ wọ́n ní kàn juwọ́lẹ̀ fún Buhari wípé tí Buhari bá lọ nígbà yẹn Àtíkù ló fẹ́ bọ́ síta gan wọ́n sọ fún Àtíkù wọ́n ní kó fara balẹ̀ tí Buhari bá ṣe tán òun àgbà wọ́n ní kí gbogbo wọn so àsopọ̀ fún Buhari gbogbo wọn bá lókè náà bá dáwọ́lẹ̀ fún Buhari gbà tán dáwọ́lẹ̀ fún Buhari náà wá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ fún gbogbo àwọn ọmọ wọn káàkiri pé kò sí pátì tó lè wà kò síbi tó lè wà Buhari ní ká ṣiṣẹ́ fún kó tó wá di pé wọ́n form APC kan tó form APC rárá ọmọ Yorùbá ò tí gbọ́ nípa ẹ̀ mo ti gbọ́ pọ́n fẹ́ form APC mo dẹ̀ ránṣẹ́ sáwọn tó yẹ kí n ránṣẹ́ sí wípé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ tó bá dẹ̀ ṣẹlẹ̀ kò ní jẹ́ favour ọmọ Yorùbá but wọ́n gbọ́ wọ́n láwọn lè calculate ṣẹ̀rẹ̀ jẹ́ kí n fún yín ní scenario ìjọ tí ó yẹ kẹ́ máa fura ìgbà tí wọ́n kóra wọn jọ gbogbo northern gbogbo wọn pátá regardless of the party tó ń ṣe politics ní north wọ́n lọ lé Àtíkù wọ́n lọ forí balẹ̀ ni o wọ́n lọ initiate pé yes ìwọ ló kàn tí wọ́n pa Sánjọ́ sí pé ìwọ ló máa gbà ìwọ ló kàn gbogbo ètò kù wọ́n ń tan gbogbo àwọn sádánà ni because nǹkan tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ gba gbogbo orílẹ̀-èdè tó ń jẹ́ Nàìjíríà yìí as far as they are concerned àwọn ti gba tilẹ̀ Haúsá bọ́ ilẹ̀ Haúsá wù wọ́n ilẹ̀ Yorùbá gangan ló wù wọ́n jù wọ́n dẹ̀ mọ̀ pé Ọlọ́run kẹ́ Yorùbá bí àwọn bàbá wa ṣe sọ bó ṣe rí gangan nìyẹn nǹkan táwọn lè ṣe ni pé káwọn wipe out àwọn Yorùbá kò dẹ̀ ní ṣe ṣe torí àwa ní Ọlọ́run lẹ́yìn àyànfẹ́ Ọlọ́run ni wá o Ọlọ́run ní májẹ̀mú rẹ̀ pẹ̀lú wa kò ní ṣẹlẹ̀ so ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé lójú wọn àwọn pọ̀ lókè jù wá lọ nítorí náà wọ́n ti fúnra wọn ní authority tẹ́ bá lọ sí gbogbo house wọn senate ni rep ni tán bá dìbò àwọn ní numbers wọn pọ̀ jù gbogbo local government ọ̀dọ̀ wọn náà fi sí so tẹ́ bá fẹ́ di ẹni ìbò tán bá tiẹ̀ rí ìbò láti ìsàlẹ̀ wọ́n tó láti kárí ìbò lọ́hùn ṣó ti yẹ nǹkan tí mò ń sọ so ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní àná wọ́n ti wò ó pé àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ àgbáyé ti gbọ́ wọ́n wá wò pé kí làwọn lè ṣe láti fa ojú wa mọ́ra káwọn rọ ọwọ́ wa mọ́lẹ̀ ìpè àṣebọ́n máa sọ pé wọ́n gbé fún Yorùbá ìyẹn ń ṣe nǹkan tuntun náà ìgbà tán pa Abíọ́lá the same thing náà sọ nǹkan tó bá dẹ̀ lè mú wọn pa Abíọ́lá kò sí ọmọ Yorùbá tó jọ wọ́n lójú ẹgbà bẹ́ẹ̀ ẹni tó bá rò kán gbé fóun lẹ́nìí
ẹni tó bá rò wọ́n gbé fún lẹ́yìn mo lè aṣọ ẹ̀ ní gbogbo ọ̀nà ni mo fẹnu sọ ni wọ́n máa pa ni wọ́n fẹ́ pa ni nítorí wọn ní nǹkan kan tó fẹ́ gbé fún. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Àkọ́kọ́ Muslim ni ẹni tó láwọn gbé fún sìn ṣó ti yé yín, so which means pé Christian ò tiẹ̀ rí ọwọ́ mú rárá. So ẹ ń polówó wípé ẹ fẹ́ sọ ìlú di èdè ẹ̀sìn kan nìyẹn. Tí ẹ bá lè mú Christian as vice, a ti rí nínú ètò ṣẹ̀ṣẹ̀lẹ̀ yìí. Kí ni Ọ̀ṣínbàjò ṣe láti joy? Wọ́n jó churches, wọ́n pa àwọn èèyàn káàkiri Nàìjíríà. Kí ló ṣe as Christian vice president? Kò sí nǹkan kan tó ṣe. So tán bá mú wọn kan pé wọ́n vice Christian, ó jámọ́ kankan because kò kàn ẹ́. Ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa, wọ́n ti ṣe gbogbo machinery sílẹ̀. Wọ́n ti ṣe everything sílẹ̀, wọ́n ti set everything sílẹ̀. So now wọ́n ti mú ẹ tán fẹ́ mú lọ́hùn yẹn. Tán bá dẹ̀ mú ara wọn, májẹ̀mú wà lórí ẹ o. Ó gbọ́dọ̀ láyé ṣe nǹkan kan fẹ́ lómi. Wọ́n ṣe fún Jonathan dáadáa. Jonathan rò pé wọ́n máa ṣe tó, wọ́n tàn, wọ́n gba owó ń ṣe gbogbo ẹ̀. Ìgbà tó dójú ẹ̀, Buhari ni wọ́n lọ bá o. Buhari náà ṣiṣẹ́ fún. So téèyàn kan bá rò yí pé òun ní agbára láti sàní náà ti rọ́ ni kò ṣeé ṣe. Wọ́n ti fira wọn, wọ́n ti ríra wọn mọ́lẹ̀, wọ́n fi ipá wọn ti ríra wọn mọ́lẹ̀. Ó dẹ̀ kù díẹ̀ káwọn débi táwọn lọ. Even ìgbà tí irú ọkọ mi ṣe ń gbà yẹn tó jẹ́ pé orí ọwọ́ mú bẹ̀, wọ́n make sure pé àwọn ò jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn mọ́. Kẹ́ni tó bá wá láti sàlẹ̀ kó má rí ọwọ́ mú lókè mọ́. Wọ́n sa ọmọ wọn dìdàkudà. Wọ́n bẹ̀rẹ̀ sí kó drug fáwọn ọmọ wọn. Káwọn ọmọ di pé kò kọkùn yé wọn. Wọ́n sa ọmọ dìranù. So ẹ jẹ́ kó yé wa dáadáa. Ọ̀rọ̀ pé bóyá ọmọ wa ìran wa ni wọ́n ti ṣe rìn náà, ṣe bí ìgbà kan gbé bàbá Ọbásanjọ́ síbẹ̀. Kí ló ṣe fún Yorùbá? Kí ló ṣe fún Nàìjíríà lápapọ̀? Ṣe bẹ́ẹ̀ nù ẹ̀ nìyí. Àwọn òkè ẹni tó wà bẹ́ẹ̀ nǹkan tó wà ètò ṣe tí wọ́n ní pé káwọn ṣe achieve nǹkan táwọn fẹ́ achieve. Wọ́n fẹ́ kẹ́ di àwọn nǹkan kan. Ṣé ìgbà tán láwọn mú ẹni tán láwọn mú tó jẹ́ Yorùbá? Ṣé wọ́n ti pààrọ̀ constitution wọn? Kàkà yẹn wọ́n tún fi amendment tó tún jẹ́ kó worse pa tó fi máa gba gbogbo nǹkan pátápátá. Wọ́n tún fi kún ni. Ṣé ìgbà tí wọ́n láwọn mú ẹni tán láwọn gbogbo àwọn tó kó sínú gbó káàkiri pẹ̀lú màṣọ́ ti kó wọn kúrò? Ta ló fẹ́ kó wọn kúrò? Ta ló fẹ́ ṣe nǹkan kan? Gbogbo owó tí ìlú yìí ní pátápátá wọ́n kó sí ọ̀dọ̀ wọn. Wọ́n kó gbogbo ẹ̀ pátá kúrò lẹ̀ láti lè lò fún àwọn èèyàn wọn. Wọ́n ti sì kí ara wọn ẹ má jà tanra wa dáadáa. Owó tó ń jẹ́ owó orí ó wà lọ́wọ́ wọn. Gbogbo nǹkan tó jẹ́ nǹkan orí ọ̀dọ̀ wọn ló wà. Tó bá jí ní àárọ̀ yìí bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tó bá láwọn ò fẹ́ kí gbogbo ìlú ìkórí náà lò, kí gbogbo ìlú ìwà ní òkùnkùn, bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ wọn ló wà. Tó bá jí láàárọ̀ ọ̀la tó bá ní òkè kéèyàn kankan máa lo fóònù mọ́ kó máa lo íńtánẹ́ẹ̀tì, ọ̀dọ̀ wọn ló wà. Wọ́n ti kó gbogbo ẹ̀ lọ sọ́dọ̀ wọn. Gbogbo nǹkan tá lè fi sọ pé òkè ẹ lè fi sọ pé a fẹ́ ṣe ìlú a fẹ́ ṣe ọ̀dọ̀ wọn ni. Tẹ́ bá fẹ́ ṣe òwò àwọn ni wọ́n fún yín ní foreign exchange. Tẹ́ fẹ́ fi ṣòwò. Tẹ́ bá fẹ́ gba nǹkan kan ẹ máa lọ dọ̀bálẹ̀ fún wọn ní. Àwọn náà máa yàn lé yín lọ́wọ́. Wọ́n dẹ̀ máa sọ fún yín pé ilẹ̀ yín tàwọn ni. So kò sí pé bóyá wọ́n mú Yorùbá kan kó tí ẹ̀ kan wọ́n ríro because as far as they are concerned àwọn ní nọ́mbà. So mi ò fẹ́ kí àwọn ọmọ Yorùbá kí ìrẹ̀wẹ̀sì nǹkan tó ṣèlú ń ṣe kó kàn wọ́n rárá because nǹkan kò change. It's just the same. Nǹkan kan náà ni o. Kí àkọ́kọ́ má tàn wá ká má tàn ra wa rárá. Ibi tó dé sí ní ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ọlọ́run fún àwa lórí ọ̀fẹ́, àwa kan lórí ọ̀fẹ́ láti mọ̀ nǹkan tó ń bọ̀, nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé rí gbogbo àwọn tó máa ń sọ pé àwọn rí pé wọ́n ń wipe out Yorùbá wọn ṣe ogbẹ̀. A mọ̀ pé nǹkan tó ń sọ wọ́n rí torí nǹkan tó àtàfẹ́ ṣe ni. But àwa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a dẹ̀ mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn wa. Òun la ṣe bẹ̀rẹ̀ sí ní sá eré yẹn, la bẹ̀rẹ̀ sí ní gbéra sókè wípé kó má ṣẹlẹ̀. Tá a bá jókòó ta sọ pé kò rí bẹ́ẹ̀ tàbí tá a jókòó ta sọ pé èèyàn wa náà fi síbẹ̀ wọ́n ti fọ́ bá sọjọ́ síbẹ̀ rí tó yẹ pé wọ́n pọ̀ ọmọ Yorùbá sí wàhálà àdìbò ṣe wà lẹ́nìí kò sí nǹkan tó máa fi ṣe system wọn change it. The constitution is the same, the system is the same, the structure is the same. Àwọn náà wà ní gbogbo bí
àwọn ọkọ ra wọn sí gbogbo bẹ̀ ṣé wọ́n yọra wọn kúrò ní kàkà kan yọra wọn kúrò wọ́n decimate àwọn èèyàn ní àwọn southerners tó wà nọ́ọ̀mì wọ́n pa wọ́n fi repentance sí. tẹ́ bá rí èèyàn kankan tó wọ uniform ọmọ wọn ni wọ́n ti ṣe débẹ̀ yẹn wọ́n ti ríra wọn mọ́lẹ̀ so wọ́n kan tó bá náà fi ẹ́ síbẹ̀ wípé ẹ tiẹ̀ wá lọ káwọn tiẹ̀ fi ẹ́ ṣe showcase náà káwọn fẹ́ ṣe baby doll baby pé káwọn tiẹ̀ fẹ́ ṣe mannequin lọ wà ń bẹ̀ kí ló fẹ́ ṣe wọ́n ti gba gbogbo ẹ̀ pátápátá so nígbà tán dẹ̀ ti ṣe yẹn kí ló kù so that's why táwa fi ń sa eré yẹn